ọmọ onílé dẹ́kò kí n dédé géèyàn jẹ kí ló fẹ́ wá dé rẹ̀ ṣùgbọ́n mádámọ̀ wọ́n máa fi ń ṣe àṣàsí ọfà síyàn tọmọ onílé ó géèyàn jẹ látọjú oorun òòdẹ nímọ̀ òòdẹ nírí yóò disappear ọfà ògùn nìyẹn ìyẹn máa ń gbọ́ control ìyẹn la máa ń sọ pé tí wọ́n bá pa tán tó bá pẹ́ lára ó lè ba kidney jẹ́ ó lè ba nǹkan jẹ́ lára a máa monitor yẹn a máa wà lára yẹn káàkiri ó lè fa bad luck fún yàn ṣùgbọ́n ọfà ayé gangan ẹni tó bá ta lọ́fà ayé kò lè lo 6 months lórílẹ̀ 6 months ti pẹ́ jù ẹ̀ ń gbé lọ sí hospital ẹ̀ ń fomi sí lára yóò kúlẹ̀ kan náà ni kì í ṣe bẹ̀yẹn là ń lọ tó ń bá sọ̀yàn láta atare wọ́n máa ṣe ní atare dáhùn ẹ̀ wọ́n máa ṣe wọ́n máa dà sínú òjìji èèyàn inú ṣáájú èèyàn ó máa wọ ara ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìmí wá dà sára aṣọ ìmí wá dà síbi ìjòkó ó máa wọ ara ẹni. ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń lo èso wéréǹdé jojú ológbò ó ti yẹ ìsìn wọn fi ń sọ̀yàn láta ìyẹn náà lágbára púpọ̀ jù àwọn nǹkan wọ̀nyí á pẹ́ sákèésí ni kò mójútó ra ẹ̀ fẹ́ ike nínú ìpèníjà tó jọ mọ́ nǹkan bẹ́ẹ̀ tó ló máa dá méjì láìfù ni ẹ WhatsApp wa lórí +234 810 913 14 25 ẹ kọlù àbíkẹ́ WhatsApp wa lórí +234 810 913 14 25 àwọn ò kí ń fìtọ́ fọ̀gbẹ́ o bẹ́ẹ̀ ni wọ́n ta ẹ lọ́fà wọ́n ta ẹ láta ọ̀nà pọ̀ tí wọ́n fi ń sọ̀yàn ọlọ́run máa hàn lọ́kì ẹ̀ nísinsìnyí àwọn àti ta ni ẹ patronize wa jàre ká continue program wa àwọn product wa ní made in India packed in South Africa aláwọn special package tá ń ṣe kò síbi tẹ́wà tí product wa ò dé à ń lo GIG logistic adẹ́n lo DHL láti deliver à ń ta virgin olive oil àti black seed oil adẹ́n ta powder ẹ̀ náà ẹ ti rí àwọn product wa ní miracle leaf all in one gbogbo àwọn product yìí lóníṣẹ́ tó ń ṣe bulldozer med fibroid transformer 1100 power fọkùnrin memory booster ìsọyè all in one gbogbo níṣẹ́ ni miracle leaves wọ́n tàyàn lọ́fà ikùn yẹn wú ẹsẹ̀ yẹn wú wọ́n jókòó sínú womb wọ́n jókòó sínú ovary caterpillar the same thing náà ni obìnrin tó ní ń dà lọ́mú ẹ̀ àbí tó ní ẹ̀dà àtàwọn oríṣiríṣi àwọn alágbá powder ètò àwẹ̀ wà táwa fi yanjú kéèsì yín fún yín ètò àdúrà wà táwa fi yanjú kéèsì yín fún yín ètò sàárà wà táwa fi yanjú kéèsì yín fún yín nǹkan rìn lára èèyàn káàkiri ó ń ṣe gangan àwọn ọfà tí wọn pa tán àwọn àṣàsí burúkú ló máa ń fà á má wo ra ẹ níran o yẹtẹka bá tó ṣe ìtọ́nu mi náà lè máa innahu yarakum wọ́n wá kọ́ bí ilé omi ní àìṣù látara ọ̀nà o ẹ̀mí òkùnkùn èṣù àtàwọn àlùjọ̀nú burúkú wọ́n wò yí tẹ̀yìn ẹ̀ lè rí wọn gbára lọ́lọ́run má fi tọ̀fọ̀ gbẹ́ bẹ́ẹ̀ ni aláàlì ni kò fi lò gbèsè ayé ibi tí aláàlì bá ti ń dún aráàmù máa ń parẹ́ di ẹ kọ́ńtàtì wa fẹ́ kéyìn nínú ìpèníjà a wà ní Ìbẹ̀jú Lẹ́kì Lagos bẹ́ẹ̀ ni lórí nọ́mbà +234 810 913 14 25 gbogbo ẹni tẹ́ máa ń ṣètọrẹ àánú fáwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 2044237680 account number fáwọn ọmọ aláìní 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization inna li zata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run bá lóní o.